pé nǹkan táwọn fẹ́ ní àwọn ti ṣe pàdé àwọn ti ṣe mítìnì àwọn lẹ́fẹ̀ẹ́ ni wọ́n á lọ sí mọ́gàjì lọ́dọ̀ Olúbàdàn pé àṣẹ ìgbìyànjú ẹ̀tọ́ náà ti gbà fún wa. Nǹkan tẹ́ wí ẹ ní wọ́n pè yín láti Amẹ́ríkà. Ṣébí ẹ̀yin àgbábọ̀ wọ́n ní orí adé kì í sùn tàbó lẹ ti ń ṣe é. Ẹ wà l'Amẹ́ríkà ẹ̀dẹ̀ tó tẹ mọ́gàjì ní ilẹ̀ Ìbàdàn bó lẹ ti ṣe tó fi rọrùn. Amẹ́ríkà ò dènà tọ́lọ́ bá ti kẹ́yìn tó bá ti ní àǹfààní láti máa lọ máa bọ̀ tí ọ̀dẹ̀ níwèé ìlú tó jẹ́ pé torí ọmọ nílùú mi ní Amẹ́ríkà àti máa lọ máa bọ̀ Ọlọ́run jẹ́ kó jẹ́ rọrùn fún mi. Lórí máa lọ máa bọ̀ yẹ ó jẹ́ kó jẹ́ rọrùn pé oṣù mẹ́ta oṣù mẹ́fà mo ń wá sí Nàìjíríà láti wá bá wọn bí ìgbésẹ̀ pàdé láti wá àtẹ́ǹdì gbogbo àwọn àgbààgbà mọ́gàjì àti láti wá yọjú sí kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn kára ọ̀rẹ́ rẹ̀. Kí ni àǹfààní àti ìwúlò ti bẹ nínú kí èèyàn jẹ mọ́gàjì ní àgbègbè wọn? Mọ́gàjì jẹ́ olórí fún gbogbo agboolé pátápátá láti bẹ̀rẹ̀ dópin débi pé mọ́gàjì ó ṣùpàṣìdì baálé àti mọ́gàjì tó wá ní àǹfààní láti sún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tí ó fi di Olúbàdàn kọ́lọ̀ kó kọ́ àá náà kọ́lọ̀ kó jẹ́ ká náà di Olúbàdàn. Bàbá mi tá a bá wá sọ̀rọ̀ nípa mọ́gàjì nílẹ̀ Ìbàdàn ṣé ẹ lè sọ iye mọ́gàjì tí ń bẹ nílẹ̀ Ìbàdàn nílẹ̀? Ìbàdàn tóbi débi wípé agboolé tí ń bẹ l'Ìbàdàn sí kò ṣeé kà agboolé kọ̀ọ̀kan rẹ̀ ló ní mọ́gàjì tiwọn. So níbi tí mọ́gàjì pọ̀ ní nílùú Ìbàdàn ẹnìkan lè sọ pé mọ́gàjì báyìí lọ́wọ́ àbúrò nílẹ̀ Ìbàdàn. Bá a ṣe ń sọ̀rọ̀ lónìí ọjọ́ Ajé ọjọ́ Monday àwọn kan tó ń jẹ mọ́gàjì lọ́wọ́ báyìí ní ilẹ̀ Ìbàdàn. So mọ́gàjì pọ̀ ní Ìbàdàn torí wípé bẹ́ẹ̀ náà ni wọ́n fi máa sọ pé mọ́gàjì Ìbàdàn ó lágbára títí ó pọ̀ tó ipò rẹ̀ ju tó bá a lù mí lọ. Agboolé Ìbàdàn mi ó tóbi ju odidi ìlú kan tí wọ́n pè ní ìlú mi lọ. Táwọn ìlú mi jẹ́ ń jọba lé lórí agboolé Ìbàdàn tóbi jù lọ. So mọ́gàjì Ìbàdàn kì í ṣe ọba àlù. Ṣé mọ́gàjì ní agbára kan tó lè lò lágboolé ni àbí wọ́n kàn bá wọn sọ̀rọ̀ ìdílé pé àwọn kan jọ ní àwọn ọ̀rọ̀ kan tí ń dàrú nínú ṣíṣe mọ́gàjì nìkan ní lágboolé? Ní agboolé òun ni Olúbàdàn àwọn lágboolé wọn ò lè gbé ìgbésẹ̀ kankan. Ìyàwó àtọkọjà ni wọ́n fẹ́ talẹ̀ mọ̀lẹ́bí ni wọ́n fẹ́ gbé ìgbésẹ̀ kan lágboolé wọn ò lè ṣe láti gbé mọ́gàjì bá bọ́ bọ́ọ̀lù. Ẹ̀dàkẹ́dà èèyàn kéèyàn tó bá ṣe kankan lẹ́yìn mọ́gàjì ìyà pọ̀ fún gbogbo wọn débi wípé àwọn gan ò ní gbìyànjú láì mọ́gàjì agboolé wọn. Tí wọ́n bá pèèyàn ní mọ́gàjì ẹ̀ tó bá kúnjú òṣùwọ̀n gidi náà máa ń fà bẹ́ẹ̀. Wọ́n ní ọ̀rọ̀ ipò ọlá pọ̀ fún mọ́gàjì púpọ̀ débi mọ́gàjì láṣẹ láti sọ pé ká tó fẹ́ ni tí gbogbo àwọn ẹbí wọ́n dẹ̀ gbá òkú tí wọ́n dẹ̀ tí ó dẹ̀ fi ṣe sí. Kí ni àjọṣepọ̀ tó dán mọ́rán láàárín àwọn ọmọ lágboolé, àwọn olóbìnrin ilé, àwọn ọlọ́mọ lóṣù, àwọn àgbààgbà ilé àti àwọn ọ̀dọ́? Kí làbá àjọṣepọ̀ tí ń bẹ láàárín wọn? Torí àjọṣepọ̀ tó dán mọ́rán
wọn ó jẹ́ kí wọ́n máa ní àǹfààní láti gbọ́ wọn á gbé sí speaker phone á bá wọn sí meeting ìpàdé ó tó nípa wálé tó wọn lẹ́nu. Bàbá mi ti gbé wá lẹ́nu wọn dángájíá wọ́n pegedé wọn tó fi bọ̀rọ̀ ìjọba bàbá. Jẹ́ ẹ̀kọ́ tí wọ́n fẹ́ ṣe ní òde mọ́gàdì wọ́n yá fún ẹni tí wọ́n fẹ́ lọ pọ́nlé tí wọ́n fẹ́ lọ yẹ̀sì ó ní àwọn nǹkan ètò kan. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé mo sọ nígbà tí máa bẹ̀rẹ̀ pé ẹja ńlá òun ni ìwọ̀n mi gbé bákan náà bàbá mi ẹjọ́ bá mi dárúkọ ní fáwọn èèyàn padà dájú mọ̀ pé èèyàn pàtàkì tó dáńgájíá tó pegedé
tó fi gbọ̀rọ̀ dọ́kà tí ọ̀rọ̀ dá lẹ́nu rẹ̀ ṣákáṣáká omi àlejò nílé ìgbà. lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní Mọ́gàjí Waheed Ẹniọlá ọmọ Adélakùn lókè Ìbàdàn. lẹ́ẹ̀kan sí Ìbùkún Bọ́lárìnwá lórúkọ tí mi jẹ́ tí gbogbo onímọ̀ sí Èyí Láṣà iléeṣẹ́ móhùnmáwòrán Omi Labọ́tẹ̀ àkìrí gbé ẹkú kalẹ̀.